Kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé oko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí Ọlọ́run wa, dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà. Ọlọ́run aláàánú wa, dúpẹ́ tí ẹ tún mú wa rí ọjọ́ àìkú mìíràn nínú oṣù kẹsàn-án. Agbẹ́yìnbó Ọlọ́run wa, pẹ́ fàánú dá wa sí, lórí ọ̀fẹ́ yín mú wa wà láàyè. Àdúpẹ́ nítorí pé ẹ jẹ́ káyè o, ògo ni fún orúkọ mímọ́ yín o. Àṣeyín lọ́ba Ọlọ́run alágbára. Ọ̀rọ̀ náà tí ọ̀gbọ́n lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, àti agbára láti máa sọ ohun tí ó bá ìfẹ́ yín Ọlọ́run fún ayé wa. Ká má sọ̀rọ̀ òdì sínú ayé wa mọ́. Ẹ fún wa ní agbára náà, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ ní ọjọ́ àìkú ọjọ́ 14 oṣù kẹsàn-án. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ohun tí o sọ ó ṣe pàtàkì. Ohun tí o sọ ó ṣe pàtàkì. Báwo mú àkọsórí wa nínú ìwé Máàkù orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹtàléníogún. Ìwé Máàkù orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹtàléníogún tí ó kà báyìí pé, lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí pé sídìí kí o sì bọ́ sínú òkun, tí kò bá sì sí iyèméjì ní ọkàn rẹ̀, ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe, yóò sì rí bẹ́ẹ̀ fún un. Nígbà tí àwọn ọmọ bíbélì kíkà wá nínú ìwé Máàkù bákan náà, Máàkù orí ìkọkànlá ẹsẹ̀ ogún dé ẹsẹ̀ ìkẹrìnlélógún. Máàkù orí ìkọkànlá ẹsẹ̀ ogún dé ẹsẹ̀ ìkẹrìnlélógún tí ó kà báyìí pé, bí wọ́n ti ń kọjá lọ ní òwúrọ̀, wọ́n rí igi ọ̀pọ̀tọ́ náà, ó gbẹ ti gbòǹgbò ti gbòǹgbò. Pétérù sì wá ìrántí, ó wí fún un pé, rábì, wo igi ọ̀pọ̀tọ́ tí ìwọ fi bú ti gbẹ o. Jésù dáhùn, ó sì wí fún un pé, ẹ ní ìgbàgbọ́ sí Ọlọ́run. Lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí pé sídìí kí o sì bọ́ sí ọ̀hún, kí o sì bọ́ sínú òkun, tí kò bá sì ṣe iyèméjì ní ọkàn rẹ̀, ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣẹ, yóò sì rí bẹ́ẹ̀ fún un. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ gẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ àìkú. Níwọ̀n ìgbà tí o kò bá ṣe iyèméjì ohunkóhun tí o bá pàṣẹ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ìwọ yóò rí gbà nínú ìwé Jóòbù orí kejìléníogún ẹsẹ̀ ìkọkànlélógún títí dé ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Àkọ́ pé bí o bá gbọ́ràn sí Ọlọ́run tí o sì ṣe ìfẹ́ rẹ̀, ìwọ yóò pàṣẹ ohun kan, a ó sì fi ìdí rẹ̀ múlẹ̀. Ǹjẹ́ o mọ̀ pé o lè pàṣẹ ohun kan sí ara rẹ, yóò sì gbọ́? Ní ìgbà àkọ́kọ́ tí mo lọ sí ìlú Zambia láti dá ìjọ RCCG sílẹ̀, oúnjẹ tí mo jẹ da inú mi rú, sì dàbí ẹni pé mo ti lọ sí ilé ìyàgbẹ́ ní ìgbà 23 ní òru náà, kí n tó rántí pé gẹ́gẹ́ bí Bíbélì, èmi yóò gbé ọwọ́ lé aláìsàn, yóò sì sàn. Èmi ni mò ń ṣàìsàn wàyí, kò sí ẹni tí ń bẹ́ńbẹ̀ tó láti gbé ọwọ́ lé mi. Nítorí náà mo gbé ọwọ́ lé orí ara mi, mo bá ikùn mi sọ̀rọ̀, ìṣòro náà sì dá. Ọlọ́run tí mò ń sìn ni Ọlọ́run kan tí ìwọ náà ń sìn. Bíbélì tí mò ń kà ni Bíbélì kan tí ìwọ náà ń kà. Ẹ̀mí mímọ́ inú mi ni ẹ̀mí mímọ́ inú rẹ. Nítorí náà ìwọ náà lè rí èsì kan náà. Ìwé Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹtàdínlógún wípé àjogún Ọlọ́run àti àjùmọ̀jogún Kristi ni wá. Ǹjẹ́ ìyẹn túmọ̀ sí pé a ní àǹfààní sí ọ̀rọ̀ Ọlọ́run? Ọlọ́run ni ó ní ọ̀rọ̀ gan débi pé òun ló ní gbogbo wúrà àti fàdákà nínú ayé. Ìwé Hágáì orí ìkejì ẹsẹ̀ ìkẹjọ. Báwo ni o ṣe lè ní àǹfààní sí irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ kí o sì tún máa gbé inú ìṣẹ́? O gbọ́dọ̀ pàṣẹ pé kí ọlá wá sọ́dọ̀ rẹ. Ohun tí o bá sọ pẹ̀lú ẹnu rẹ ni Ọlọ́run yóò bá ṣiṣẹ́. Ìwé Númérì orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Nígbà tí mo wọ inú iṣẹ́ ìránṣẹ́ lójú méjèèjì, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mi rò pé mo ti ya wèrè. Wọ́n wòye pé báwo ni olórí ẹ̀ka ẹ̀kọ́ ìmọ̀ ìṣirò yóò ṣe fi iṣẹ́ sílẹ̀ láti di alábòójútó gbogbogbò ìjọ tí kò lówó. Nígbàkúgbà tí mo bá ní ìṣòro nípa ti owó, màá sọ pé Ọlọ́run ń ṣiṣẹ́ jù ní títọ́jú mi. Àwọn ènìyàn kan tó wà ní àyíká mi wá gbìyànjú láti dá mi lẹ́kun pé kò sí ẹni tí yóò fẹ́ ràn mí lọ́wọ́ pẹ̀lú owó bí mo ṣe ń sọ irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n mi ò tẹ́tí o, mi ò bìkítà. Nítorí mi ò gbẹ́kẹ̀lé ènìyàn fún ìrànlọ́wọ́. Mo sì máa ń fi èyí hàn fún ẹnikẹ́ni tó bá fẹ́ gbọ́. Wò ó, ibi tí Ọlọ́run mú mi dé lónìí, mo fi gbogbo ìgbàgbọ́ mi sínú Ọlọ́run. Mo sì pàṣẹ ọ̀nà bí sínú ọlá tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún mi. Mo sì pàṣẹ mi sínú ọlá tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún mi. Ìwọ náà lè ṣe bẹ́ẹ̀ pẹ̀lú. Dẹ́kun láti máa sọ pé o kò burú. Má ṣe
sọ pé nǹkan le mọ́ ọ, rántí pé bí Ọlọ́run ti wà, ohun tí ó bá gbọ́ tí ó sọ ni yóò ṣe. Ìwé Númérì orí ìkẹrìnlá ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n. Nítorí náà, lo ẹnu rẹ láti mú ohun tí o fẹ́ wọ inú ayé rẹ. Bíbélì kókó ọ̀rọ̀. Bẹ̀rẹ̀ sí ní pàṣẹ àwọn ohun tí o fẹ́ sí inú ayé rẹ kí o sì sọ di ìgbésí ayé rẹ láti ìsinsìnyí lọ. Bẹ̀rẹ̀ sí ní pàṣẹ àwọn ohun tí o fẹ́ sínú ayé rẹ kí o sì sọ di ìgbésí ayé rẹ láti ìsinsìnyí lọ, láti máa pàṣẹ ohun tí ó dára sínú ayé rẹ. Kì í dùn púpọ̀ sókè lọ́bẹ̀ olúwàbùkọ́lá ayako ní ọkọ̀ òṣì ìtẹ̀lé nígbà tí àwọn máa pàdé ní ọ̀la. A kú iṣẹ́ ìsìn yìí o, ó dàbọ̀.